tún ti yá o ẹ fojú ló ń jẹ ayọ̀ jẹ lórí ìkànnì yìí o Ṣòkòtì TV YouTube channel Ẹ̀rìnmọ́ Sẹ́lẹ̀kẹ̀ ètò tó yà kílálà pẹ̀lú olólùfẹ́ yìí o Abdulrasaq Adéwálé Ṣòkòtì alágbẹ̀dẹ ọ̀run àdìrà ètò bí ẹni ṣàna ìyàwó ẹ máa wò kàn nìyí láti ìgbàdégbà o bó ṣe ń fọ̀rọ̀ wérọ̀ pẹ̀lú lọ́balọ́ba àtàwọn àgbààgbà nílẹ̀ Yorùbá tó tún fètò ẹ̀ wá ìrànlọ́wọ́ fọ́pọ̀lọpọ̀ tó níṣòro àti gbogbo ọ̀rọ̀ tó ń lọ tó ń jà ràn-ìràn láwùjọ wa gbogbo ẹlẹ́ ó máa wò lórí ìkànnì yìí o Ṣòkòtì TV YouTube channel ẹ máa wò ó. Ẹ kú dédé àsìkò yìí o ẹ̀yin ọmọ ìyá mi nílé lóko lẹ́yìn odi ní gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Ẹni a wí fún kí ọba ó jẹ́ kó gbọ́, èèyàn tá a sọ̀rọ̀ fún k'Elédùmarè ó jẹ́ ó gbà. Nǹkan bẹ lẹ́yìn máa fẹ́ mi sọ wàláì, nǹkan bẹ lẹ́yìn máa fẹ́ mi sọ. Mi ì mọ ọ̀nà tí àwa ọmọ Yorùbá fẹ́ gbé gbà. Nínú fídíò tí mo ṣe níjọ́sí, mo sọ fún yín wípé ẹnikẹ́ni tó bá ń wá onígbèsè tó jẹ bàbá ẹ̀ lówó, tí ò bá ṣọ́ra yóò pàdé ẹni tí ìyá tiẹ̀ náà jẹ lówó. Bẹ́ẹ̀ ni mo sọ fún wa. Èmi tí mo sọ náà, mi ìṣàṣàrí nǹkan kan kí n tó sọ, kì í ṣe pé mi ò kàn dédé sọ̀rọ̀. Ajá ìgbó lásán ó máa ní nǹkan tájá rí. Tá a bá ṣọ́ra wa ọmọ Yorùbá, ibi tá a bá dé, tá a bá ṣọ́ra wa, Ọlọ́run má jẹ́ ká padà dára wa lẹ́bi, Ọlọ́run má jẹ́ ká kí ìka àbámọ̀ bọnu. Mo wọ́nu wa gan o, tẹ́ bá rántí jọ́sí nígbà tí Awíkókó sọ̀rọ̀. Mo béèrè pé mo fi asking question sí title tí mo sọ, ṣùgbọ́n mo wá béèrè nínú fídíò yẹn pé tó bá jẹ́ wípé lóòótọ́ ni gbogbo ohun tí Awíkókó sọ lọ́rọ̀ ó kù díẹ̀ káàtó. Wàláì, mo tún sọ fún yín wípé ọ̀rọ̀ ni ó ń yọ obì lápò. Nínú the same video mo sọ fún yín wípé the same ọ̀rọ̀ yìí náà ló ń yọ ọfà nínú akọ. Òun ló ń yọ idà nínú akọ. Òun ló ń yọ idà nínú akọ. Ẹ jẹ́ á ṣọ́ra wa fún ẹnu yìí. Ẹ jẹ́ ká ṣọ́ra wa fún ẹnu. Tá a bá ṣọ́ra wa fún ẹnu, tí a fi ẹnu yìí dá sílẹ̀ nílẹ̀ Yorùbá. Yorùbá dẹ̀ sọ pé òṣàbò lè gbèmí ṣe mí bó ti bá mi. Aláàfin àti Ọ̀ọ̀ni ti jọ ń gbé o tipẹ́tipẹ́tipẹ́. Bó tilẹ̀ jẹ́ pé gbogbo wa náà la mọ̀ pé kínníkínní ń bẹ nínú ìlú kọ̀ọ̀kan síra wọn. Ẹnu mi ò gbà kí n sọ pé nínú àwọn bàbá wa síra wọn, ṣùgbọ́n nínú ìlú kọ̀ọ̀kan síra wọn. Kínníkínní wà mẹ́ gbogbo wa la mọ̀, ṣùgbọ́n wọn ò expose ẹ̀. Kò jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ ó lójú àwọn èèyàn tó lè mọ̀ pé àárín Ifẹ̀ àti Ọ̀yọ́ Ògún, gbogbo àwọn tá a bá dẹ̀ mọ̀ náà á mọ̀ pé àìgún àárín àwọn méjèèjì nǹkan tí ó tọ̀nà ni. Pàápàá jùlọ ohun tó ń fà á, n tá à ń rí àtàchì
ìbínú wa tá à ń bí sọ̀rọ̀ tá à ń rí àtàchì ẹ̀ mọ́ kò lẹ́sẹ̀ ńlẹ̀ rárá because ẹ̀yin èèyàn á mọ̀ ní láti ṣọ́ra nígbà míì èèyàn máa fi àbàrà kékeré gbani ńlá. Brọ́dà mi Almaroof mo fẹ́ lè sọ pé ẹ̀yin lè dá gbogbo wàhálà yìí sílẹ̀. Àwọn Yorùbá kan máa ń fi ọ̀rọ̀ wọ́n máa ń sọ ọ̀rọ̀ kékeré kan wọ́n ní aṣiwèrè èèyàn ní gbìjàlú. bó tilẹ̀ jẹ́ wípé a lè má kàkún pé aṣiwèrè ní tòótọ́ torí pé èèyàn ò ní máa wù kí wọ́n máa fi orí àìdá pé ìlú òun ṣùgbọ́n kò sẹ́ni tí ń fa àìdá pé rí ìlú ara wọn nínú àwọn méjèèjì. Kí ló dé táwa ò ní lè dáná rò wípé ẹ jẹ́ àfara wa mọ́ra àfi ká máa dákún ìjà yẹn. Brother Almaroof ṣe rí pé ìbẹ̀rẹ̀ ìjà láàárí kò sí ẹni tí mọ òpin ẹ̀. Èmi ò tiẹ̀ rí nǹkan kan ọmọ kan ló pè mí lónìí lálẹ́ àná sọ́rí àbí láàárọ̀ ètí ẹ̀ rí lónìí bàbá Sokoti ọ̀fọ̀ yín kan tẹ́ ẹ pè nínú fíìmù Awíkókó pé mo ní ọ̀fọ̀ wo ó ní ọ̀fọ̀ tí mo sọ pé Ọlákangbá bẹ́ẹ̀ ń gbà yẹn lóòótọ́ ọ̀fọ̀ yẹn wà lára àwọn ọ̀fọ̀ kan tí mo máa ń pè Ọlákangbá àgbààgbà kan gbà àbọ̀ ní sálágbẹ̀dẹ ọ̀run òun ló rọgbá ìfahun ọ̀rọ̀ kòkò èèfúngbìn ọ̀rọ̀ àràságádá èèfún Ṣàngó ọ̀rọ̀ ìdẹ wẹ́rẹ́wẹ́rẹ́ èèfún sàn ọ̀rọ̀ agogo dẹ èèfáwọn àyà mi ò ṣòròǹgà ìgbà tọrọ fáhun àwọn fi ń ṣẹlẹ ni ìkòkò tọrọ fún gbìn ìgbín fi ń ṣèwà àràságádá tọrọ fún Ṣàngó ó fi ń pagi lóko ìdẹ wẹ́rẹ́wẹ́rẹ́ tọrọ fọ́ sàn ní fi ń sọgbọ́n orí agogo dẹ tọrọ fáwọn àyà mi ò ṣòròǹgà náà fi ń ṣòro. Òun ló dífá fún àṣẹfisùn tí sọmọ bíbí inú Ọ̀rúnmìlà níjọ́ tí ń tìkọ̀lé ọ̀run bá ọkọ̀lé ayé. Wọ́n ní Ọ̀rúnmìlà ilé ayé tó ń lọ yìí àárín àwọn ẹlẹ́yẹ ló máa ń lọ. Ó ní ò mọ̀ Ọ̀rúnmìlà lòun ò bá wọn múlẹ̀ ni. Ìgbà tí Ọ̀rúnmìlà bá wọn múlẹ̀ tán wọ́n láwọn ò ní ba yé àṣẹfisùn jẹ́. Ẹ̀yin yẹn ṣọ́ra o. Bọ̀bọ̀ Awíkókó yẹn àbúrò mi yẹn ẹ má ṣàṣe o wàhálà yẹn tó bá ṣàṣe inú yín yóò forí ara rẹ̀ gbé tí ò dáa torí ẹni tó bá mọ ìwúrà láta fún ẹni tó bá dẹ̀ mọ bí à ń rè ní gbé ní lọ ẹni tó bá mọ ìpilẹ̀ṣẹ̀ ọ̀fọ̀ yẹn tàbí àyájọ́ yẹn yóò mọ̀ pé ó lágbára gan wàláì ó lágbára gan. Ìdí nìyí tí mo fi ń sọ wípé ẹ má ṣàṣì ọmọ yẹn o. Àwọn ọ̀rọ̀ tó máa ń sọ èmi pẹ̀lú ẹ̀ close tẹ́lẹ̀ ọkàn ti tójọ́ mẹ́ta tá a ti sọ̀rọ̀ ni àwọn ọ̀rọ̀ tí Awíkókó máa ń sọ mo máa ń sọ fún yín wípé ẹ má kó ọ̀rọ̀ Awíkókó dànù ẹ lè ju Awíkókó nù tọ́rọ̀ pọ̀lọpọ̀ yín mo mọ̀ pọ̀pọ̀lọpọ̀ yín ò fẹ́ràn ẹ̀ àwọn èèyàn kì í dẹ̀ ẹ́ sábà fẹ́ràn olótìtọ́ kò sẹ́ni tí ò lè ṣàṣejù nínú wa tá a bá ń sọ títọ́ ńgbà mí àwa náà lè ṣàṣejù a lè misjive but that does not mean pé kẹ́ ẹ wá kó òtítọ́ àti òdodo tá a sọ yẹn kẹ́ ẹ kó dànù kẹ́ ẹ dànù pẹ̀lú wa. Ọ̀rọ̀ tí ọmọ yẹn wá sọ fún mi yẹn tèmi bá dàbí ọ̀pọ̀lọpọ̀ yín ni màá ní Awíkókó ó wò nínú fídíò kan nìyẹn torí mi bá pé kí ni mo ṣe máa wò pé ó dìgbà tí Awíkókó bá wo èyí tèmi sọ nínú fídíò kó tó mọ ọ̀fọ̀ yẹn ṣe bẹ́ẹ̀ nìkan ló kọ́ mi èèyàn mélòó ni mo mọ̀ tẹ́ni yẹn ti kọ́ ta ni mo mọ̀ tó kọ́ ẹni yẹn bóyá Awíkókó gan ló kọ́ ẹni yẹn mi ò mọ̀ mo wá ní
àbúrò ọ̀fọ̀ ni èmi kọ́ ni mo dálẹ̀ kì í ṣàgbélẹ̀rọ èmi kọ́ ni mo rọ́ tó bá jẹ́ ní tí mo rọ́ fúnra mi ni mo lè sọ pé wọ́n ń gba ọ̀rọ̀ mi sọ wọ́n ń copyright ọ̀rọ̀ mi. Mo ní ṣùgbọ́n nǹkan yẹn nǹkan àṣàǹbáyé nǹkan àwọn bàbá wa ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló lè ní lọ́wọ́ kí ló táwa ò kí máa ń fojú nǹkan bẹ́ẹ̀ yẹn wo nǹkan ká tí nǹkan kan bá ti fẹ́fọ̀ wá díẹ̀ á wá sí tí ó fi disfẹ́fọ̀ wá at the end. Nǹkan tí àbúrò mi Awíkonko sọ tí a bá sọ dìjà tá a bá fà ń fàkúfà Ọlọ́run Elédùmarè ń gbọ́ wà lẹ́yìn méjì mẹ́ta péré lè sọ̀rọ̀ lórí ẹ̀ tí ó dẹ̀ dá ẹ̀dá gbogbo yín náà lè mọ̀ pé ọ̀rọ̀ kò bá kùn gbé ọ̀rọ̀ aburú báyìí làwọn èèyàn ń fẹ́ lórí íńtánẹ́ẹ̀tì Ọlọ́run ọ̀dẹ̀ níjọ́ tẹnu tẹ̀mí jáde gbogbo ìgbà ni mò ń sọ fún wa wípé a ní láti rọra bí èèyàn ò bá ru epo tí ò ru omi tí wọ́n bá ń sọ pé kó rọra ẹ dákun kó mà rọra mo ní onílágbára nílágbára bó oyin tó máa ń tààyàn yẹn tó yin bá ta ẹlòmíì yóò dọ̀ sípítù kò tó gbádùn ṣùgbọ́n aláǹgbá ni wọ́n ń pè láláàmù aláǹgbá tó oyin bá ń fò lọ́wọ́ aláǹgbá ó lanu ha yóò dẹ̀ gbẹjẹ yóò dẹ̀ mí láàyè ìyẹn wá wò bí èèyàn ṣe tó ẹ wò bá aláǹgbá ṣe mọ́ ìwọ tí o bá ń wá ẹni tí ó jẹ bàbá ẹ lówó tó o bá ṣọ́ra ọ̀rẹ́ ni ìyá tiẹ̀ náà jẹ lówó ẹ wo bí tọ́rọ̀ yìí dé báyìí ẹ wo tá a gbọ́ lẹ́nu Awíkonko ẹ wo àwọn àtàn tí nǹkan yẹn ń wúlẹ̀ ókè àwọn àtàn yẹn tiẹ̀ wá jẹ́ irọ́ ni o ojú òótọ́ ni o àwọn àtàn tá a bá ń sọ yóò mọ tí ò bá jó òótọ́ yóò máa mislead àwọn ọmọ wa tó ń bọ̀ lẹ́yìn torí ẹlòmíín tó bá ti gbọ́ yẹn náà ni kò fẹ́ gbọ́ nǹkan mìíràn èdè jẹ́ àrọ̀ra Almaroof nínú fídíò kan tí mo gbọ́ láti nínú fídíò yìí ẹ tún sọ pé kí gbogbo àwọn ọmọ Ọ̀yọ́ dìde ẹ̀ ń bú gbogbo àwọn ọmọ Ọ̀yọ́ pé tí wọn ò lè fèsì gbogbo èèyàn kan ló máa dàbí ẹ̀yin náà kò mí pé tí wọ́n bá sọ ń pọ̀ Ọ̀yọ́ bẹ́yìn bá ṣe rí náà ni ọmọ Ọ̀yọ́ mi ò ṣe rí náà mo mọ àwọn Ọ̀yọ́ tó bá mi sọ̀rọ̀ àlàáfíà nígbà tí wọ́n gbọ́ ohun tí mo sọ wọn ò bú mi náà wọ́n dẹ̀ mọ̀ pé mo sọ fact wọ́n gbà pé mo sọ fact nínú nǹkan tí mo sọ wọn ò dẹ̀ bú mi so àbúrò máa pé àwọn ọmọ Ọ̀yọ́ láti gbà tí ẹ ti wá pé ọmọ Ọ̀yọ́ mélòó lẹni tó jáde bẹ́ẹ̀ bá rẹ̀ pé bẹ́ẹ̀ ṣe pé ọ̀nà ń sìn káwọn náà ò jáde káwọn náà bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ àjọ máa bàjẹ́ lọ ni ẹ ṣe jẹ́ ká ṣọ́ra wa ẹ dákun kí ló ń da ìran ọmọ Yorùbá láàmú náà ọ̀rọ̀ tó yẹ ká sọ ní ìtàn bí nùbí á dẹ̀ sọ dáríwo á dẹ̀ sọ di nǹkan ìbànújẹ́ á dẹ̀ máa pìtàn ìbànújẹ́ lórí ẹ̀ kí ló ṣàwọn ọmọ Yorùbá báyìí Awíkonko mo fi ara ìyá àti bàbá tó ti jáde mo fi bẹ̀ẹ́ mo fi alálẹ̀ Ifẹ̀ yẹn tó nígbàgbọ́ nínú ẹ̀yẹn mo fi bẹ̀ẹ́ mo tún fi alálẹ̀ Ọ̀yọ́ bẹ́ẹ̀ tọrọ ọmọ Yorùbá ni ẹ́ dákun torí Ọlọ́run ẹ jẹ́ ká dá ọ̀rọ̀ yìí dúró níbi tó dé yìí bó lè jẹ́ pé ìta àti sọ sẹ́yìn yẹn kò sí ní tá a fi parẹ́ mọ́ kò sí ní tá a fi parẹ́ àti sọ nìyẹn ṣùgbọ́n tá a bá wá tún wá bẹ̀rẹ̀ àtúnṣe náà fúnra ara wa ń sìn Ọlọ́run ò lè bínú sí i wàláì Ọlọ́run ò lè bínú sí i so brother mi Laji Abbas ẹni tí ò bá mọ Laji Abbas ni ò mọ̀ Laji Abbas jẹ́ ẹni tó responsible gan Laji Abbas responsible gan torí mo ti wá brother mi lọ sí
ọ́fíìsì wọn rí. Ó dẹ̀ tún wá jẹ́ ẹni tí ò ní gbéraga, kò ní gbéraga o. Wọ́n tẹ̀ ní ká máa sọ ń tá a mọ̀ tàbí ń tá a gbọ́ jáde. Gbogbo ọ̀pọ̀lọpọ̀ ìtàn táwọn náà ń sọ yẹn wọ́n gbọ́ àtẹnudẹ́nu ni. Àwọn ìtàn yìí, ìdí táwa náà fi gbọ́dọ̀ máa gbé láìfọ abẹ́ẹ̀tì lórí ẹ̀ ni pé ẹni tá a gbọ́ lẹ́nu ẹ̀ kí ló sọ fún apá òótọ́ ni tó sọ. Wọ́n ní bọ́mọ ọba bá ìtàn yóò bá àrọ́bá. Òkè àwa ọba ìtàn yẹn, ṣùgbọ́n àrọ́bá tá à ń sọ yìí èèyàn mélòó la mọ̀ tó ń sòtítọ́, èèyàn mélòó la mọ̀ tó ń sọ tí ò sọ láti fífọ̀ ara ẹ̀ tàbí láti fífọ̀ ibi tóun ti jáde. Ìdí tí brọ́dà mi Lájí Abbas náà fi máa lo ọ̀rọ̀ yẹn ńlẹ̀ nìyẹn. Mo bẹ̀ ẹ̀yin náà torí Ọlọ́run, ẹ jẹ́ kọ́rọ̀ yìí ọmọ báyìí. Mo rí kinní kan lónìí nínú èmi ò sábà wo kí ni à ń pọ̀ ọkọ̀ ẹ̀, mi ò sábà sí lórí íńtánẹ́ẹ̀tì àfi tí n bá lọ upload tàbí nǹkan kan bẹ́ẹ̀ yẹn, tàbí tí n bá ń tún iṣẹ́ mi yẹn wò. Mo wá rí kinní kan lórí íńtánẹ́ẹ̀tì tí ó jọ àìsàn tó ń da àwa ọmọ Yorùbá láàmú, àìsàn tó ń ṣe wá gangan ní ẹni yẹn sọ. Wọ́n fi sọ̀rọ̀ ni. Mo dẹ̀ fẹ́ kí gbogbo wọn ṣàkíyèsí ẹ̀, ká kíyèsí ara lórí pé àrùn yìí gangan ló ń ṣe àwa ọmọ Yorùbá tó ń ba ọjọ́ ọ̀la ilẹ̀ Yorùbá jẹ́ díẹ̀ débi tó délé nìyí. Ẹni yẹn sọ̀rọ̀ lórí jọ́ọ̀jì kan àti kírímínà tí wọ́n pé ẹjọ́ rẹ̀ déwájú ẹ̀. Ó ní jọ́ọ̀jì béèrè lọ́wọ́ the judge asked the killer of former Egyptian president Anwar Sadat, why did you kill Sadat? Criminal wa ní because he is secular. Judge wa tún béèrè pé what does secular mean? What does secular mean? Killer wa ní I don't know. You don't know. Nígbà tó wàá mọ̀, ẹ dákun torí Ọlọ́run, ìgbà tí o mọ̀, tèmi ni mo fi ń kun yín o, ìgbà tó mọ̀ o dẹ̀ ń react lórí nǹkan tó mọ̀ rárá. The killer said, I don't know. Now, in the case of the attempt assassination of late Egyptian writer Najib Mahfouz, the judge asked the man who stabbed Najib Mahfouz, why did you stab him? The terrorist turned down pé because of his novel, our novel tí a máa ń ṣe yẹn, The Children of Neighborhood, title novel yẹn nìyẹn, The Children of Neighborhood. George wá béèrè lọ́wọ́ ẹ̀ pé have you read the novel? Criminal yẹn wá sọ pé no. Another judge wá tún á béèrè question pé another judge asked the terrorist who killed the Egyptian writer Faraj, why did you murder Faraj Fauda? The terrorist replied, because he is unfaithful. The judge asked him again, how did you know he was unfaithful? The terrorist replied, according to the book he wrote. Judge Wani, the judge said, in which of his book did you know he is unfaithful? Terrorist wá dáhùn
ó ní I haven't read his book. George wá ní how? Ó ní the tourist wá ní I can't read or write. Ẹ dákun torí Ọlọ́run. I can't read or write. So ẹni ẹ wá parí ẹ̀ pé hate never spread through knowledge. Hate kì í ṣe knowledge ibi tó bá wà ní eligible kò ń wá láti bẹ̀. It is always spread through ignorance. Àwọn aláìmọ̀kan náà máa ń spread ẹ̀ káàkiri. This is how society pay the price of ignorance. Bá a ṣe ń tó ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí nìyẹn ń tó ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. This is how society pay the price of ignorance. N tà ń ṣe lọ́wọ́ price ẹ̀ là ń san lọ́wọ́lọ́wọ́. Ignorance is the reason we hate others based on what we heard about them, in most cases, without evidence. Not what we know. Why, Owani, please don't hate anybody because of what they told you about him or her. Remember, someone's enemy is not your enemy and can be your friend or helper in future cases. Ẹ dákun, ẹ bá mi pàtẹ́wọ́ fún ẹni tó gbé kinní yẹn kalẹ̀. Ọpọlọ rẹ ò ní, ọpọlọ ẹni tó kọ́ ò ní jọba. Torí wọ́n fi kọ́ ní ọ̀pọ̀lọpọ̀ ọgbọ́n. Ignorance tó ń ṣe wá nílẹ̀ Yorùbá lẹ́rí ẹ̀. Ignorance tó ń ṣe wá nílẹ̀ Yorùbá lẹ́rí ẹ̀. Ẹnìkan pè mí. Ó bẹ̀rẹ̀ sí ní bú mi. Ọlọ́mọ Ọ̀yọ́ lòun. Ẹ ṣe dáadáa, ẹ ṣe kíní kan, ẹ sọ̀rọ̀ ọlọ́pọlọ. Ó sọ ó dẹ̀ cut. Mi fẹ́ gan tí ẹ pé padà. Mi fẹ́ kan pé padà. Torí too wrong can never make a right. Mo ti máa rú ilé tóun ti jáde bẹ́yẹn. Ó lè jẹ́ àbí ìkọ́. Ó dẹ̀ lè jẹ́ àkọ́gbà. At the same time, mo tún rò pé inú ilé tó ti jáde lè dáa nìyẹn. Pé mi ò ní ìdí àti condemn ilé tó ti jáde délẹ̀délẹ̀. Àwọn ọmọ àkọ́gbà pọ̀. Àwọn àbí ìkọ́, àwọn tí wọn ò rẹ́ni tọ́ wọn, wọ́n pọ̀. Àwọn tí wọ́n rẹ́ni tọ́ wọn tí wọn ò gbọ́rọ̀ sáwọn òbí wọn lẹ́nu, wọ́n pọ̀. So, n tí mò ń try láti sọ ni wípé lẹ́ni obìnrin kan náà ń bá mi sọ̀rọ̀. Wọ́n ní Sokoti, ẹ sọ pé ẹ kì í sọmọ Ifẹ̀, ẹ kì í sọmọ Ọ̀yọ́. Ṣùgbọ́n Ìbàdàn lẹ pera yín, mo ní bẹ́ẹ̀ ni. Ìbàdàn tẹ́ pera yín náà, ọmọ Ọ̀yọ́ jọ ní gbogbo wa, mo lè mi sọmọ Ọ̀yọ́. Ṣé Ọ̀yọ́ lẹ ti ṣẹ̀dá? Èmi ò ṣẹ̀ lọ́yọ́ o. Mi ò ṣẹ̀ lọ́yọ́ rárá. Àwọn tó tẹ ìlú tiwa dó nìbàdàn, Ifẹ̀ ni wọ́n ti kúrò. So kí ni Ifẹ̀ ṣe wá jọ Ọ̀yọ́? In fact, ẹni náà èèyàn tútù ni. Ó tún wá farabalẹ̀. Ó gbọ́ àwọn ìtàn kékeré tẹ́nu mi gbà ní omi òun bá yẹn pàtàn. Ó gbọ́ àwọn nǹkan kékeré lẹ́nu mi tó dẹ̀ wà convince lórí nǹkan tí mo sọ. Wà convince. Torí ìdí yẹn ni ó mú mi fi nǹkan kan hàn wá. Àwọn ẹnìkan náà níbi tí wọ́n ti ń justify pé mo ṣe dáadáa ni wọ́n sẹ́ndì ẹ̀ sí mi. Ọ̀rọ̀ tó jáde lẹ́nu bàbá wa Aláàfin àná tí wọ́n fẹnu ara wọn sọ dáadáa. Brọ́dà mi Agogo Ìmọ̀. Brọ́dà mi Agogo Ìmọ̀. Ẹ má bínú, ọ̀rọ̀ tó jáde lẹ́nu bàbá wa Ọọ̀ni ni mo ń sọ. Bàbá wa Ọọ̀ni àná. Ọ̀sọ̀rọ̀ sọ́bótò. So ẹ má bínú. Ọ̀rọ̀ tó jáde lẹ́nu bàbá wa àná yẹn, brọ́dà wa tí mo dárúkọ yẹn ló lọ
interview wọn Agogo Ìmọ̀ níbikíbi tí bọ̀dá yẹn bá wà kọ́lọ́run Elédùmarè kó bá mi ṣe dáadáa fún Agogo Ìmọ̀. Ká ní mo ní nọ́mbà àwọn gan ni n bá béèrè lọ́wọ́ pé mo fẹ́ lo díẹ̀ nínú nǹkan kan tí interview kan ṣe yẹn ṣùgbọ́n mi ò ní nọ́mbà ṣùgbọ́n mo mọ̀ pé kì í ṣe pé mo fẹ́ jí lò mo fẹ́ fi kọ́ àwọn èèyàn lọ́gbọ́n ni torí pé wọ́n ti ṣe tipẹ́ bí 5 years ago wọ́n ti ṣe ní àti gbé sórí ìmọ̀ ìgbà time tán ti yá ṣùgbọ́n bí 5 years ago náà ti gbé sórí internet. So ẹ̀yin èèyàn mi ẹ dákun torí Ọlọ́run mo fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ ẹ gbọ́ ọ̀rọ̀ tó jáde láti ẹnu bàbá wa Ọọ̀ni àná ẹ listen ẹ dákun ẹ bá mi gbọ́ nígbà tí wọ́n gbé interview yẹn kalẹ̀. Kí ló ní bẹ́ẹ̀ sọ? Ìkànnì wa fún ìyìn wa tani fún wa láàrin ẹ̀. Àtàlùwà ní ọwọ́ sí ọ. Àtàlùwà mẹ́rin. No. Ọ̀nìrè. Queen ni. Sultan ni. Igbákejì wọn ní North ní iṣẹ́ ọ̀bọ̀nù Aláàfin yìí ni. Kò sí bá fún ẹ máa gbé fún ìkẹ́ lọ máa yá lọ́hùn. Ọba wo ló lọ́jọ́ tọ́jú àlejò tọ́jú ilé lórí aládé lọ́jọ́ kò sí tó ń jẹ́ bẹ́ẹ̀ yẹn. ṣé ọmọ arúgbó rẹ. Lọ́jọ́ àwọn kí lọ ní bẹ́ẹ̀ sọ? Ìsáàpù làwọn èèyàn. ọba wo ló Lọ́jọ́ fún ìlú ọ̀pá nìyẹn. Aláàfin tó ń wí nìyẹn. Ọba Benin ó jẹ́ Aláàfin náà. tó lé Oòduà Máa gbé fọ́tò máa ròyìn fún ẹ, máa fún mo fún ẹ níyẹn, máa tún fún ẹ lélẹ̀ náà. Kò sì máa gbá àwọn yẹn lọ náà. Ibi ọ̀rọ̀ mi yàn fúnra rẹ̀ tó pariwo, wà á rí kó òun lo ọ̀rọ̀ yàn, kò sí tó jẹ́ ọ̀rọ̀ yàn. Ọ̀rọ̀ mi yàn ló wà. Ṣùgbọ́n òun bá ṣe ń dọ́gbọ́n. fún yàrá fọkàn Torí ọ̀rọ̀ mi yàn kò gbálẹ̀ yẹn rí. Ibi ìjọsìn tó wá wí yẹn, Governor Nigeria ní 1924 when the Prince of Wales was visiting, only Johnson's book is fake. Only Johnson was an Oyo man who wrote a book to boost the ego for your people and ọba wo ló archives. tó lé Oòduà Copy of it. Hey. Àwọn ẹni document láti tú ẹ pé kò tẹ̀ sí Aláàfin ò tẹ̀ súnmọ́ ní rárá pàápàá. ọba wo ló Nígbà tó ní tí gómìnà Nàìjíríà 1903 wọ́n ọmọdé fún mi ní Gazette, Federal Gazette, mú kàn wá. Federal Government Gazette 1903 February 28. Gómìnà Nàìjíríà wá sí Ifẹ̀, wọ́n invite Ọọ̀ni. Ẹ̀dúrà wà lórí ìjọ náà, ẹ̀ ń padà sí. àrólé Oòduà Pé ọba ń jà lórí Adélèkò, ẹ̀kọ́ ni wọ́n. Torí káńsù Èkó, káńsù Nàìjíríà ìjọ náà nílẹ̀ Yorùbá, wọ́n ní Ọọ̀ni nìkan olóni adé olóòlù sọ̀rọ̀ adé. lórí aládé Ọọ̀ni wá ní ó sọ fún ìwé pé Ọọ̀ni kan jáde rí. Lọ́nà ní kí ni àwọn lè ṣe fún Ọọ̀ni láti jáde. Ó ní gbogbo rivers báyìí tí wọ́n máa tàn lọ́nà. Black cow kankan. Gómìnà ló wà 1,000 cow. sùmọ́lẹ̀ sùmẹ́lì Oríkìlọ̀ ní súnmẹ́. Ó ló òun á wọ coat, òun á wọ láti bí òun á wọ
ọkọ̀ lọ sí Ẹdẹ kó sẹ́dẹ̀ kó tiẹ̀ wá sẹ́dẹ̀ mélòó ẹ̀kọ́ gbé gómìnà ló wà ní improve on that ó lọ ní kí wọ́n fi hammock gbé lórí aládé lọ́kẹ́ ọ. ó wà ní result ó wà wù ọ́ ní physically lọ́kẹ́ ọ. ó Ẹdẹ ìjọba wa interest ẹnu ẹ̀ láti gbà pé òkú ní gbogbo àwọn ìjọba tó pariwo yìí. All traditional rulers from Warri to Lagos, from Asaba to Lagos, through here, all of them vacated their palaces. One vacate palace will only outside the walls of their palaces. Àwọn òyìnbó tó run government yọ náà. Ó wà mẹ́pẹ́ even the Aláàfin of Ọ̀yọ́ is now living outside the walls of his palace. Àrólé Oòduà lọ́jọ́. Tí fọ́nbíjà máa pe ghetto ń pẹ́ ọ̀ní ti padà délé. Owó rẹ̀ rí. Lórí aládé lọ́jọ́. Kílò fẹ́ kọ̀ ní sọ. Ìpínlẹ̀ bá àti à. Lọ́jọ́. Kó bá ní àwọn oníwàhálà ní pàápàá àwọn tó ń fẹ́ kan púrọ̀ jẹun káàkiri àwọn oníwàhálà wà ń bọ́ náà ní ti jókòó lẹ́yìn Aláàfin. Àdéhùn làwọn ṣe bá. Aláàfin ni. Ọ̀rẹ́ ni gómìnà ni ọba Benin ni Aláké ni ọ̀gẹ́rẹ́ ni. Lórí aládé àrólé Oòduà Dákẹ́ ìgbèrèjégbèrè bá àti à. dákẹ́ mo fún ẹ lélẹ̀ kan. Wájọ́ arúgbó ayọ̀. Wọ́n kàn kúrò kiri ìjàlá lọ́wọ́ sí ọjọ́ tó máa jẹ káàkiri. Kò sí tó yẹ rẹ̀. Dọ́kùnrin ìjọba fún ìdí aláàpapọ̀ ìjọ. Now living outside the walls of the palace. Ìyàtọ̀ ní jáde nìyẹn. Ìta ló ń gbé tí ìrẹ́lẹ̀ máa ṣe Àrólé Oòduà lọ́jọ́. gbogbo ọba fà fílẹ̀ pátápátá. Kìí ṣọ́ ní lọ́sọ fún wọn, wọ́n gbọ́ pọ̀ ní jáde. Wọ́n fà fílẹ̀ pátápátá níbi ìtàfẹ́. Nígbà tí information bá rí tó pọ̀ ní padà délé náà máa padà sáfẹ́. Ọ̀rọ̀ wa kọ́ sí ibi ìyá náà fọ́ òyò àfihàn ìta ló ń gbé nìyẹn. Ọ̀pá wo ló? Kẹ́nikẹ́ni parọ́ fún ẹ. Àwọn olórí ti mú àwọn olókùn ìbẹ̀rẹ̀ náà láyé. Bẹ́ẹ̀ni lọ́wọ́ sí. Àyẹ̀ nìkan pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀ olórí ti náà wà lórí olóòwò lẹ́yìn àdúgbò tó ní ìsìn. Ọ̀fọ̀ olówó. Ṣọ́kùn ìfẹ́ tí ẹ wà ní ìjẹ́ pé kò lè fọ́ ládé. Àrólé Oòduà. Bẹ́ẹ̀ wà jẹ́ ọ̀hún sí mo lè fún ẹ. Lórí aládé ìgbèrè bá àti à. Àwọn ṣe fàyà. Ṣé tó lè gbé lọ́wọ́ ní ṣọ́ọ̀fù rẹ̀? Kókó ló lọ jù. Wọ̀dá ìwọ̀dá. Ẹ̀yin èèyàn ẹ jẹ́ á fìtàn sílẹ̀ nítorí àbíyè ọmọ. Ẹ jẹ́ á fìtàn sílẹ̀ o. Yorùbá náà sọ pé ẹ jẹ́ á fi ìtàn sílẹ̀ nítorí àbíyè ọmọ. Ẹ jẹ́ ká ṣọ́ra wa pẹ̀lú ìtàn. Tí ìtàn bá bẹ̀rẹ̀ sí ní dún lọ́tùn lósì ní tí kálukú wọn expect kan ní ó máa bá o. Ok, ẹ jẹ́ ká sọ pé bí nǹkan ṣe rí nígbà yẹn lọ́hùn. Bàbá wa Aláàfin eléyìí ń jáde dáadáa. So ṣé gbogbo ìgbà tí bàbá wa Aláàfin sin bá ti wá jáde náà ni gbogbo ọba gbọ́dọ̀ fàkẹ́tì ààfin wọn.
tí ẹ bá sọ pé kì í ṣe gbogbo kò lè rí bẹ́ẹ̀ ó yẹ ká mọ̀ pé àwọn nǹkan kan wà tó ti wà outdated àwọn nǹkan kan wà tó ti wà outdated but the truth of it wà pé ó rí bẹ́ẹ̀ ní tòótọ́ nígbà yẹn gbogbo àwọn nǹkan tí bàbá yìí sọ yìí ẹ rí i pé wọ́n ń sọ pé àwọn ò fún yín ní gẹ̀sẹ́ẹ̀tì ó mìíràn pé nǹkan tí ó ṣẹlẹ̀ tí ìjọba gẹ̀sẹ́ẹ̀tì ẹ̀ tán ní àkọsílẹ̀ rẹ̀ ó ní so ṣe rí torí ẹ̀yin tẹ́ ń bú mi lọ́yọ̀ọ́ ni mo ṣe believe pé ok ó dáa ṣé èmi ni mo tún sọ ẹ̀yọ́ lọ jí bàbá yìí sìn kẹ́ lọ jí wọn níbi tí wọ́n sùn sí kẹ́ mọ bú wọn ìtàn tí wọ́n pa ìgbà tí wọn ò tí ì bí bá ọ̀pọ̀lọpọ̀ náà yín kẹ́ nírọ̀ náà pa ṣùgbọ́n à ń sọ wípé òkè ẹ jẹ́ ká fìmọ̀ ṣọ̀kan ká bẹ̀rẹ̀ ìgbé ayé tuntun ká gbàgbé lórí tó ti kọjá òkè ṣé nǹkan kan wà tó special jù tá à ń fi aṣíwájú ọba gbà ní tá a máa ní òkè òun ló máa gbà kíní èmi ò ní gbà kíni mọ́sọ̀ ọlọ́run tó ti bá wa ṣe ìjọba pín Ọ̀ṣun kúrò lára Ọ̀yọ́ ìyẹn tó wá dẹmọkéètì Aláàfin àti Ọ̀ọ̀ni ẹ dákun ṣé Ọlọ́run mọ nǹkan tó ń ṣe ni ní gbogbo Ọ̀ṣun Ọlọ́run fi bàbá wa Ọ̀ọ̀ni head gbogbo ọba tó mẹ́mẹ́ ní gbogbo Ọ̀yọ́ Ọlọ́run fi bàbá wa Aláàfin head ibẹ̀ so tàbá ní ọ̀kan náà méjèèjì ni olórí gbogbo ọba nílẹ̀ Yorùbá ṣé ìwọ tó ń bínú sí nígbà tí wọ́n pe Ọọ̀ni bẹ́ẹ̀ ṣé tí wọ́n bá ní ọba Ọ̀yọ́ ni so inú tí a máa dùn àbí inú àwọn yẹn ò dẹ̀ ní dùn mọ́ inú àwọn yẹn ò ní bàjẹ́ ẹ má jẹ́ àṣàṣejù èsùrú gangan ó ṣe àṣejù ló fi tẹ́ lọ́wọ́ oníyàn èsùrú tẹ̀ wọ́n yẹn wọ́n fi ń góyán tẹ́lẹ̀ àṣejù ló ṣe tó fi tẹ́ lọ́wọ́ oníyàn therefore ẹ̀yin yàn àwa ò máa sọ ìwọ̀nba tí a bá lè sọ má pèrè wa o má pèrè àwa o bó bá pèrè àwa láì dáa ó forí rẹ gbé ní tí ò dáa o ọ̀rọ̀ àwọn bàbá wa ní ọ̀ràn kú ọ̀ràn san ọ̀ràn síra rẹ̀ wọlé níjọ́ wọn lórógbó dára láàfin ó lóun dára láàfin wọn ní kí lè tán ó lóun òfin kankan tán o ìní fi dúkìá mi tán wọn ìní fowó tán wọn ìní fọmọ tán wọn ìní fàyà tán wọn wọn ní ọ̀dọ̀ràn kú ọ̀ràn san ọ̀ràn síra rẹ̀ wọlé obì àbàtà wọn lọ dára láàfin ó lóun dára láàfin wọn ní kí lè tán ó lóun òfin kankan tán èmi ò ní fi dúkìá tèmi tán wọn wọ́n ní ọ̀dọ̀ràn ọ̀ràn san ọ̀ràn síra rẹ̀ wọlé àparò òye kú wọn lọ dáhùn láàfin olóhùn dáhùn láàfin wọn ní kílé ìtàn olóhùn fi kàn án mo wá yanu kó tó orin awó bọ́ sí mi lẹ́nu wọ́n ní mo mú ra mo mú jẹ làparò òkè wọ́n ní kí wọ́n fún mi ní pọ̀pá mẹ́ta wọ́n ní kí n mú kan fagbé èyí tí mo mú fagbé ń jọ́nà àgbé mo gbé ni wọ́n ní mú kan fúnra èyí tí mo mú fúnra ń jọ yẹn ìramúra ni ẹlẹ́kẹta ni wọ́n ní kí n máa fi ṣe àṣegbé torí pé Olúṣọ̀ngbé sọ̀rọ̀ kú ńjọ́ tó kẹ́rù tó rè dí ìgbà ní dídá lòun dá òun kì í sàn orí tó wà bá máa sàn ẹ bá àparò èèyàn léèrè àparò yẹn níṣu àgbàdo alágbàdo ló ń jẹun èé sanwó àìpò lórí ọdẹjọ àìpàlákàrà ọ̀dọ̀ràn gbẹjà bá ká ẹnu ẹja ní kásí bí tọ́ bá balẹ̀ yìí pòórá ni gbogbo ohun tí jẹ́ aburú wájú mi yóò máa pòórá ni bí tọ́ bá balẹ̀ yìí pòórá ni bákéǹgbé bá lọ bomi lódò tán lọ ká fi bo omi láti fi bomi ẹ̀rí tí wọ́n mọ̀ sí gbogbo ìdókùdùn ìfọ̀kúfọ̀ ní ọmọ fọ̀ gbogbo ìdókùdùn ìfọ̀kúfọ̀ yẹn ìyẹn lẹ́nu ẹ̀yìn ọ̀tá mi ìdókùdùn ìfọ̀kúfọ̀ lẹ́ẹ̀mà fọ̀ níwọ̀n bá àgbà tó bá ti jẹ́ wípé ọ̀rọ̀ tí mo sọ ó ní mínì but nítorí pé kò bá aburú tí wọ́n ń ṣe mú tàbí irọ́ tí wọ́n ń pa mú mo ti dọ̀tá ẹ kí la gbé ń gbá yín
èyí tẹ́ ẹ bá lọ pọ̀ o ẹ má bí mi ṣọ̀tá o ẹ má bá Awíkonko ṣọ̀tá o Awíkonko mo bẹ̀ ẹ́ enough is enough ẹ jẹ́ kí gbogbo wa náà ẹ jẹ́ kí ká jó ká parí ijó nígbà tí ovation sì wà lauded ẹ jọ̀ọ́ torí Ọlọ́run mo bẹ̀ ẹ́ mo fi gbogbo ohun tó o mọ̀ tó ń jọ ẹ́ lójú láyé mo fi bẹ̀ ẹ́ brother mi Laji Abbas ò ní fojú sunkún ọmọ ò ní faragbàwẹ̀ ó dáa kí ni tí ẹ ò tiẹ̀ ní tọ́pẹ́ sí láàsì ìpọ́dún kan sìn tí wọ́n ń lé ẹ̀mí ẹ̀ káàkiri ṣé Ọlọ́run tí ò fi lé wọn lọ́wọ́ sí Ọlọ́run wá gọ̀ ní àbọ̀ Ọlọ́run máa tó ti àbí wọ́n ló lágbára jù láyé ó yẹ kó o mọ̀ pé Ọlọ́run ń bẹ lẹ́yìn ènìyàn Laji Abbas torí tọ́lọ́run ọ̀dọ́ ẹ ti promise mi tẹ́lẹ̀ torí mo ti pe èmi àti Laji Abbas jọ sọ̀rọ̀ ẹ ti promise mi tẹ́lẹ̀ pé ẹ̀ ní dáhùn mi dẹ̀ fẹ́ kí ẹ dáhùn náà ẹ jẹ́ kí ọ̀rọ̀ ìlú odò kọ́ lọ mú mi ẹ jẹ́ kí a fèsì common enemy tá a ní lọ́wọ́ báyìí which is Fúlàní ò kọrin eré kí wá o Fúlàní ò rorin rò wá o ẹ̀ṣẹ̀ kọ́ ni Fúlàní dì mú o ẹ̀ṣẹ̀ kọ́ ni Fúlàní dì mú o ilẹ̀ tí Fúlàní ó gbà ó mọ̀ pé ẹ̀sìn ló wọ́n kọ́kọ́ introduce láti kó yín jọ ní o èmi ò sá ẹ̀sìn bàbá tèmi ń bẹ ńlẹ̀ ẹnìkan ò ní fi ẹ̀sìn bàbá kó bá gbèsè ayé mi kò possible nígbà tí ẹ̀sìn bàbá tèmi ò kó bá yín bá gbèsè ayé tí ẹ̀sìn afẹ́sìn bàbá tí kó bá tèmi so èmi ẹ̀yin babaláwo gbogbo ìbá ni mo jú fún yín Ọlọ́run ló ní kẹ́ ẹ wà láyé dèní wọn bá ti bá tiwa jẹ́ pátápátá nítorí pé gbogbo à ń ṣe miracle ní àfáà ń ṣe miracle àwọn pásítọ̀ ń ṣe miracle náà ṣé bọ́wọ́ yín náà wọ́n ti wá gbàgbọ́ agbára ọ̀hún àbí mi ò mọ ẹnìkan nínú àwọn èèyàn tó tóbi jù ara àwọn tó tóbi nínú àwọn onígbàgbọ́ tí mo sì délé ọ̀rẹ́ mi kan lọ́dún yẹn tọ́rẹ́ mi yẹn ń fi ifá ẹni àmì ifá alágbájá nìyẹn mo lè rò pé ọ̀bẹ̀rẹ̀ ìṣe rè ni ó dẹ̀ bá mi sọ̀rọ̀ tó máa bá mi sọ tán làbádẹ̀ súnmọ́ bẹ̀ ni mo bá rí pé wọ́n kọ orúkọ rẹ̀ sára àwo fàyẹn tòótọ́ mo rí ti kálukú mo rí tọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ń kọ orúkọ wọn sí táwọn wọ́n ń fi orúkọ yẹn táàgì ẹ̀ kan lè dá ti kálukú mà torí gbàtà bá fẹ́ bọ ifá kálukú fún gbogbo ètí mò ń sọ yìí mo ti dé lẹ́bọ lójú yín ẹlẹ́bọ ni mí ìyá àti bàbá rẹ̀ sọ pé wọ́n mọ̀ṣẹ̀ bọ̀ ṣùgbọ́n ntọ́ bá fi lè mú ẹ tó jẹ ọbẹ̀ ẹlá olórí burúkú ni ẹ ẹlẹ́bọ ni ẹ ntọ́ bá lè mú ọ tó jẹ ọbẹ̀ ẹ̀gúsí èṣe èèyàn ntọ́ bá lè mú ọ torí ń fún ẹ tó lo fẹ́ǹsìkì wàláhì ò kì í ṣe èèyàn ò ṣe èèyàn olórí burúkú ni ẹ ẹ̀yin ó máa lo fẹ́ǹsìkì tí nǹkan kan bá ṣe ẹnìkan kan tàbí nǹkan kan bá ṣe yín ẹ̀yin ó kọrí sí hospital ẹ̀ẹ́dẹ̀ máa wá Anthony Juno ẹni wọ́n máa gbébọ̀ ẹ̀yin ó máa rọ́ mi lé lórí Ọlọ́run ó dájọ́ yín bó bá ṣe ẹjọ́ oore ló tọ́ sí yín Ọlọ́run ó dá yín lẹ́jọ́ oore bó bá ṣe ẹjọ́ aburú ni Ọlọ́run ó dá yín lẹ́jọ́ aburú ìwọ tó mọ̀ pé tí nǹkan kan bá ti ṣe ẹ̀sìn òun súré lọ lú òyìnbó nìyẹn fún medical check up ẹni tí nǹkan dẹ̀ ń ṣe bóyá àrùn àìrọ́mọbí ni bóyá ìjú ló búlọ́ọ̀kù bí tí ó ti bímọ bóyá àrùn ẹ̀dà ní í ṣe ọ máa rọ mi sínú yóò máa rọ mi sínú àwọn bàbá wa ó dẹ̀ já ewé kan wọ́n fi mọ́ èkejì tí ń jẹ́ ẹ̀dà wọ́n á ní lọ lò báyìí yóò dẹ̀ stop ọ̀dọ̀ àwọn bàbá wa ni mo ti rí tí ìdí ẹnìkan yọ jẹ̀díjẹ̀dí mú ìdí ẹ̀ wá yọ tí ìdí yẹn wá pán tọ̀tọ̀tọ̀tọ̀ ẹmọ tán pè ní ìdí yọ pàtí ìdí yẹn yọ kò lè dá jókòó torí ó máa dùn gan bí ìgbà téèyàn fi èso gún ojú egbò ni ló máa rí ẹ pé kí ni wọ́n ní kó ṣe wọ́n ní kó
kó yàgbẹ́ tó bá ti máa yàgbẹ́ kó yàgbẹ́ sínú pọ́tà tá a máa ń yàgbẹ́ sí yẹn so wọ́n dẹ̀ fún ní ẹbu wọ́n ní kó dà lórí ìgbẹ́ yẹn ìgbẹ́ ẹyọ kan tó yàtọ̀ dá ẹbu yẹn lé lórí ìjọ yẹn nìdí ẹ̀ wọlé tó bá sọsipítù ni lọ rèé gé ni wọ́n gé ni wọ́n ti dé agbára ẹni yẹn kù nìyẹn ẹ̀yin èèyàn má balẹ̀ ayé ara yín jẹ́ tewétegbò wà tó ń ṣiṣẹ́ dáadáa ẹ má jáwọ́ kan balẹ̀ ilé ayé ẹ̀yin ẹ̀ wò pé táwọn bá síìkì níbo ni wọ́n máa ń lọ ẹbí wọ́n léèrè àbáwọn èyí síìkì ní sẹ́nìkan náà ló kádọ́ ni sáwọn èyí síìkì ni sáwọn àfáàyàn èyí síìkì ni sáwọn kírísítẹ̀nì àwọn ọmọ pásítọ̀ àwọn rẹ́fúrẹ́nì yẹn ó sáwọn síìkì ni tí wọ́n bá síìkì mo náà wọ́n ti ń gbà tọ́jú ẹgbẹ́ wọn wo ló ń gbàdúrà fún wọn tí wọn ò ṣe jẹ́ wọn ó gbé ẹni tó bá síìkì ni wọn ò ṣe jẹ́ wọn ó gbé lọ́dọ̀ bàbá Adébóyè kí bàbá Adébóyè ọmọ gbàdúrà fún tara rẹ̀ ó fi yá ẹ̀yin èèyàn ẹ jẹ́ ká já o èmi ń jà yín o ọgbọ́n àgbọ̀n tán ìjà ní dálẹ̀ èmi ń jà yín o wọn pé ohun tí mò ń sọ yóò lè tẹ́ ọ̀pọ̀lọpọ̀ lọ́rùn torí di ìbàjẹ́ yẹn ìdí aburú yẹn làwọn ti ń jẹ náà ti mú ṣùgbọ́n tẹ́ ń jẹ máa tó tán aburú máa tó lọ nílẹ̀ Yorùbá aburú máa tó tán nílẹ̀ Yorùbá màá tán àpèsè Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ọ̀nkọ̀jú sí yín lọ́wọ́ báyìí ẹ̀ta ọba tó kọ ẹ̀yìn ẹ̀ta Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tó bá kẹ̀yìn nìkan ẹ tẹ́rọ ara yín pa a sọ nípa yín táwọn Ọbásanjọ́ ṣe sẹ́yìn à ń sọ lọ́wọ́lọ́wọ́ báyìí tá a bá ti orí ti yín rí òmìnira gbalẹ̀ Yorùbá orúkọ yín ó fẹ́ náà rójú ti Ọbáfẹ́mi Awólọ́wọ̀ lọ ọ̀rọ̀ mi ò ní jù báyìí lọ lọ́tẹ̀ yẹn mo kí gbogbo wa pé ojú ò fẹ́ra kù.